arákùnrin kan bẹ ó sin Ọlọ́run fún 500 years lórí àpáta láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó sin Ọlọ́run. Inna lillahi abdan abada Allah 500 sanatin ala rasi jabalin. Wọ́n ní ẹrú Ọlọ́run kan lórí àpáta ó kó láàrin àwọn èèyàn tí wọ́n máa distract ẹ̀ ó wá lọ orí òkè kan ń lọ lè sin Ọlọ́run ọba rẹ̀ ó wá sí lọ́hùn yìí á wá ka 100 ọdún márùn. ثم قام إلى صلاته فسأل ربه عز وجل إن وقت الأجل أن يقبضه ساجدا. Ìwọ ń sọ fún ibi Ọlọ́run bí Ọlọ́run ìjọ́kíjọ́ tí kú ò bá dé ibi tó wù mí tí mo fẹ́ kíkú yìí ká mọ́ mi lọ́wọ́ nígbà tí n bá forí kanlẹ̀ fún ọ tí mò ń kí ọ ibẹ̀ ní kíkú ká mi mọ́. وألا يجعل للأرض ولا لشيء عليه سبيل ثم يبعثه الله وهو ساجد. Ọlọ́run ṣe bó ti fẹ́ ní ikú ká mọ́ ní forí kanlẹ̀ lóòótọ́. فنحن نمر عليه إذا أبتنا وإذا أردنا فنجده في العلم يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل. Ní kúkúrú wọ́n wá rí pé arákùnrin yìí bí ìgbà tí wọ́n kò dúró pé wájú Ọlọ́run ó fẹ́ gbàdájọ́. فيقول رب عز وجل. Ibi tí mo lọ ni pé gbogbo tó o bá ṣe fọ́lọ́run má jẹ́ kó ju ẹ lójú má rí sí kẹ̀kẹ́. Ọmọ tí níra rẹ pé èmi tí mo gbà wẹ̀ débi tí èèyàn gbà dé. Kódà àwẹ̀ funfun mo gbà mi ò tún jẹ mi ò tún mu and so what. فيقول رب عز وجل. Ọlọ́run ọba àlekì ọlá wa ń sọ yí pé. أدخلوا عبدي الجنة برحمتي. Ẹrú mi tó sì mí fún 100 ọdún márùn-ún yìí 500 years ẹ jẹ́ kó wọnú àlìjẹ́nnà bìrámẹ̀tì pẹ̀lú kẹ́ẹ̀mí pẹ̀lú àánú mi ẹ jẹ́ wọ bẹ̀. فيقول بل برحمتي. فيقول بل بعملي. Arákùnrin bá ní rárá o Ọlọ́run yọ àánú rẹ kú bí àmọ̀lí iṣẹ́ tí mo ṣe fún 100 ọdún márùn-ún òun ni mo fẹ́ kó lò fi gbé mi ò nídìí àánú rẹ eléyìí náà tó. أدخلوا عبدي الجنة برحمتي. Ọlọ́run ní àníṣe ẹ jẹ́ kẹ́rù mi yóò máa lọ ní àlìjẹ́nnà pẹ̀lú ìkẹ́ mi pẹ̀lú àánú èmi Ọlọ́run. فيقول بل بعملي. Arákùnrin ní sẹ́ẹ̀ ẹ yọra àmọ̀ kú o 100 ọdún márùn-ún mo sì ọ́ ìmú tí ìjẹ́jì náà ìmúgbó ìṣe kankan ìdá nǹkan bí ìpapọ̀ mọ́wọ́ Ọlọ́run ṣé ìwò tó gbé mi wà àlìjẹ́nnà ni ẹ yọra àmọ̀ kú o iṣẹ́ mi ni kẹ́ fi gbé mi wọlé. فيقول الله للملائكة. Ọlọ́run wá ń sọ fún àwọn màláíkà. قيسوا عبدي بنعمتي عليه وعمله. Ọ̀dà kò le lóòótọ́ ló ṣiṣẹ́ fún 100 ọdún márùn-ún. Ẹ wá bá mi gbé iṣẹ́ tó ṣe yẹn ẹ bá mi gbé sórí òṣùwọ̀n pẹ̀lú orin tí Ọlọ́run bá ṣe fún ẹ fi odidi ara rẹ̀ ẹ fi wọ iṣẹ́ rẹ̀ o. فتوجد نعمة البصر قد أحاطت بعبادة 500 سنة. Wọ́n wá gbé láti bí ojú apá ọ̀tún pé ẹjẹ́ àkọ́kọ́ wo ojú tọ́lọ́wọ́ bá fún tó ní kó máa dá funfun mọ̀ kó máa dá dúdú mọ̀ kó máa dá pupa mọ̀ kó rẹ́ni tó ga kó rẹ́ni tó kúrú kó rẹ́ni tó sanra ẹ kọ́kọ́ fi ṣe 100 ọdún márùn-ún yẹn fi wọ́n wò nígbà tí wọ́n fi wọ́n ojú ẹ̀gbẹ́ kan nìkan ó ti kó gbogbo iṣẹ́ yìí lọ. قد أحاطت بعبادة 500 سنة وبقيت wọ́n èbọ́ síbi ojú kejì o wọ́n èbọ́ síbi etí wọ́n èbọ́ síbi ẹnu wọ́n èbọ́ síbi apá ojú ẹ̀gbẹ́ kan ó ti kó iṣẹ́ 500 years lọ. Ọlọ́run á ní pé tọ̀ ojú ti kó gbogbo ẹ̀ lọ kò sí kankan lẹ̀ fún ọmọ. أدخلوا عبدي النار. Tó bá rí bẹ́ẹ̀ ẹkún ẹ jù sínú náà. أدخلوا عبدي النار. Nígbà tí ò níṣẹ́ kankan mọ́ ẹ
jù sínú náà. فينادي ربي برحمتك أدخلني الجنة arákùnrin bá dákun ọlọ́run ìmọ̀ pé bó ti rí nù. برحمتك أدخلني الجنة ìmọ̀ pé ṣe mi ò tẹ̀sùn òbí tí wù kó mà. برحمتك أدخلني الجنة orí ìkẹ́ rẹ àánú rẹ òun gangan ni mo fẹ́ kó lò fún mi. báwo ṣe mi wá. برحمتك أدخلني الجنة nítumọ̀ pé àfi ká tún bẹ lọ́hùn dákun lóòótọ́ ni mò ń sìn ọ́ àmọ́ àánú rẹ ni kò fi gbà. àánú rẹ ni kò fi tẹ́wọ́ gbà lọ́wọ́ mi. لن يدخل أحدا عمله الجنة Ànábì sallallahu alayhi wa sallam. Yorùbá Ànábì. لا يدخل أحدا عمله الجنة Ànábì ní ẹnìkan nu iṣẹ́ rẹ̀ ò lè gbé wà ní Jánnà, irú rẹ̀ ò lè gbé wà ní Jánnà, àwẹ̀ rẹ̀ ò lè dá gbé ọwọ́ bẹ̀, hajj rẹ̀ ò lè dá gbé ọwọ́ bẹ̀, sàká rẹ̀ ò lè dá gbé ọwọ́ ní Jánnà. قالوا ولا أنت يا رسول الله Àwọn sàábẹ̀ àwọn companions wọ́n béèrè pé ṣé àtiwọ́n náà ya Rasulullah ìwé òjíṣẹ́ Ọlọ́run. قال لا ولا أنا Ànábì ní èmi gẹ́ náà tí mo jọ́ga gbogbo yìí. sallallahu alayhi wa sallam. إلا أن يتغمدني الله بفضله ورحمته Àfi kí Ọlọ́run fi ọlá rẹ̀ àti kẹ́ rẹ̀ àti àánú rẹ̀ kó fi páàsì mi ni o. بفضله ورحمته Àwọn yẹn máa ń wò pé ó dáa nígbà tá Ànábì sọ báyìí ṣé kò fẹ́ ta kó ayé Al-Qur'ani ọ̀rọ̀ Ànábì àtọ́lọ́wọ̀ yẹn sì takora wọn. Inú Suratu Nahl àyà 32 kọ́. الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون Kùnú ní jàǹdẹ́ta ẹ wọ àlìjẹ́nà bí بما كنتم تعملون pẹ̀lú tẹ bá ṣe ni o. ما كنتم تعملون Bá a tó wá bẹ̀rẹ̀ bá a sábàbí yẹn ni. Iṣẹ́ yín ni ó ṣe sábàbí tẹ́ fi wà àlìjẹ́nà. Àmọ́ sábàbí yẹn náà tíṣẹ́ yín ó fi gbà àlìjẹ́nà àfi kí ẹ rí ọlá Ọlọ́run àti kẹrẹ yìí. يدخل من يشاء من رحمته في رحمته Wọ́n fẹ́ kó rìn láyì lórí iṣẹ́. Ìtọ́lọ́wọ́n bá fún yìí ẹ lè fi nǹkan kan dúpẹ́. Pẹ̀tọ̀ Ọlọ́run fún yín ní odidi ọmọ. Kí lẹ fẹ́ dá padà fọ́lọ́run tí ó ka tó fún yín ẹ lè rí. Ẹ lè rí. Ẹ wà ní pẹ̀tọ̀ bí ẹ kó ta bá kírun tán á ní Allahumma taqabbal salatana á kún bẹ́ẹ̀ gbàgbá kí tán. إن ربه خلق الكون وما فيه جميعا لا يوداه قط سجودا وركوعا واعتكافا وطوافا وقضاء الوقت جوعا إنما تلك رموز من ذوي الألباب جريئا حققتنا بالعمود التي لله خضوعا Ọba tó dá gbogbo àgbáyé. وما فيه جميعا Gbogbo tá a bá ń rí pátá Ọlọ́run ló dá. وما فيه جميعا Bí kòkòrò ti kéré jù èèyàn ò lè dá kòkòrò dá Ọlọ́run náà ló dá kòkòrò. وما فيه جميعا Bọ́lá ní ẹ̀fọ́ lọ́wọ́ ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ agbára wa lẹ́nu. لا يودع حقه قط سجودا وركوعا Kéèyàn forí kalẹ̀ ó lóun ò ní gbórí sókè á ní kí ló dé ó ní Ọlọ́run ọba ni mo forí kalẹ̀ fún kò tí ì ka tọ́lọ́run ṣe fún ọ. وركوعا Kéèyàn wà ní ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ kó rùkú fọlọ́run lójoojúmọ́ kí ló ká tọ́lọ́run ọba ṣe fún ọ. واعتكافا Mímí atẹ́gùn Ọlọ́run tó ń gbà ẹ lọ wo iye tí wọ́n fi rétí oxygen lọ́sibítù. واعتكافا Ọlọ́run ọba ní kó o sanwó pé wọ́n nìkan lọ ń dátọ̀ fúnra rẹ̀ ó lè rí ọpẹ́ rẹ̀ dún fọlọ́. وطوافا وقضاء الوقت جوعا Kéèyàn takú sí Mẹ́kà kó lóun máa tà wá fún ni òun máa yípo Mẹ́kà á ní kí ló dé
ó ní mo fẹ́ fi dúpẹ́ orí ọlọ́run kọ̀ọ̀kan kankan. وقضى لوقت جوعا. ẹ wo bàbá yìí nísìn ọlọ́run ti fún yín ní bèjì ṣáájú ó fún yín ní méjì ó tún wá fún yín sí ẹni tí ò tí ì fúnra ló máa wá wò pé àbólọ́gbọ́n kan tẹ́ yìí dání kò sọ́gbọ́n kan ní ọlọ́run ló wù ìbejì ẹ̀ tí ìdúpẹ́ ẹ̀tàn ó tún fún yín sí ìyá bá fẹ́ mánéjì ọpẹ́ pẹ́tọ̀ ọlọ́run mo lè gbà dúpẹ́ fọlọ́run tí ó tiẹ̀ wà mánéjìkù náà ni pé ṣàmọ̀ sí i wọ́n bá wà láyé tó kì í sin ọlọ́run ọ̀ráyé wa o wọ́n bá ní ẹdúpẹ́ ọpẹ́ tẹ̀ ń dùn yẹn kò sí tó ṣe déédéé tọ́lọ́wọ́n bá ṣe fún wa àárín tó ṣe déédéé ọpẹ́ a sì rí tó ju ọpẹ́ lọ ká dúpẹ́ yẹn káwá ní ọlọ́run ní bá ní ìbáṣe jù báyìí lọ ṣẹ́gbà lọ́wọ́ níbẹ̀ látara bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbà pé gbogbo tá a bá ń ṣe àánú ọlọ́run ní ká máa béèrè ìkẹrẹ ní ká máa béèrè ọlá rẹ̀ ní ká máa béèrè.